nítorí ẹ̀sùn jìbìtì mílíọ̀nù rẹpẹtẹ adájọ́ sọ òṣìṣẹ́ subeb 6 sẹ́wọ̀n ńìlọrin. adájọ́ sulaimon akànbí ti ilé-ẹjọ́ gíga kan nílùú ìlọrin ìpínlẹ̀ kwara ti sọ pé kí àwọn òṣìṣẹ́ àjọ subeb ìyẹn kwara state universal basic education board 6 kan ló máa gbatẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n náà títí ìgbẹ́jọ́ yóò fi bẹ̀rẹ̀ lórí ẹ̀sùn jìbìtì mílíọ̀nù 16 kan náírà 96 million naira tí wọ́n fi kàn wọ́n. lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 4 oṣù kẹta ọdún 2025 yìí ní délé oyèwálé tó jẹ́ aṣojú àjọ efcc wọ́ àwọn afurasí náà lọ ilé-ẹjọ́ fún ẹ̀sùn pé wọ́n gbìmọ̀pọ̀ láàrin ọdún 2018 sí ọdún 2020 láti sọ dúkìá ìjọba di ti ara wọn tí wọ́n sì pín owó rẹ̀ láàrin ara wọn tí gbogbo owó ọ̀hún sì jẹ́ mílíọ̀nù lọ́nà 100 kan náírà dín mẹ́rin èyí tó ní ó tako ìwé òfin tí ìjìyà rẹ̀ sì wà nínú ìwé òfin nípa jíjàǹbá bí wọ́n ṣe fọkàn tán wọn. ẹ̀wẹ̀ àwọn olùjẹ́jọ́ ọ̀hún sọ wípé àwọn kò jẹ̀bi ẹ̀sùn tí efcc fi kan àwọn. agbẹjọ́rò àwọn olùjẹ́jọ́ abdullahi lawal fi ẹnu sọ fún ilé-ẹjọ́ pé kó fún àwọn oníbàárà òun ní bẹ́ẹ̀lì ṣùgbọ́n tí adájọ́ kọ̀ sí lẹ́nu. nígbà tí adájọ́ akànbí ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ ó ní kí wọ́n lọ́ọ́ fi àwọn afurasí ọ̀hún sínú ọgbà ẹ̀wọ̀n nílùú ìlọrin tó sì sún ìgbẹ́jọ́ mìíràn sí ọjọ́rú wednesday ọjọ́ 16 oṣù kẹrin ọdún 2025 yìí.